ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ilé-ẹjọ́ dájọ́ ikú fún 4 nínú afurasí 5 fún ìkọlù ìjọ Kátólíìkì nílùú Ọ̀wọ̀ tí wọ́n ti pa èèyàn 41 lọ́dún 2022. Nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ Emeka Nwite sọ pé 4 nínú àwọn afurasí yìí wà nínú ẹgbẹ́ agbésùmọ̀mí tí a mọ̀ sí ISWAP tí wọ́n sì lọ́wọ́ nínú ìwà ìpànìyàn tó wáyé ní ìlú Ọ̀wọ̀, ṣùgbọ́n ẹnì 5 kò lọ́wọ́ níbẹ̀. Adájọ́ ní gbogbo ẹ̀sùn 9 tí wọ́n fi kan àwọn 4 yìí ni wọ́n jẹ̀bi rẹ̀, tí adájọ́ ti dá ẹnì 5 sílẹ̀. Ilé-ẹjọ́ ti dá ẹjọ́ ikú fún àwọn 4 afurasí wọ̀nyí pé kí wọ́n yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ nínú wọn. Ilé-ẹjọ́ sì ti dá ẹnì 5 sílẹ̀ pé kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ó ní ìrètí wà pé ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fi ìkàlẹ̀ sí ìlú Àbújá tí í ṣe olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà yóò gbé ìdájọ́ kalẹ̀ lórí àwọn afurasí tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n ṣe ìkọlù sí ilé ìjọsìn ìjọ Àgùdà St. Francis Catholic Church ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Ìkọlù náà tó wáyé ní ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022, nínú èyí tí olùjọsìn 41 ti jáde láyé tí 40 mìíràn sì farapa. Ìjọba àpapọ̀ ń fi ẹ̀sùn 9 tó dá lórí ìgbésùmọ̀mí kan àwọn 5 náà níwájú onídàájọ́ Emeka Nwite ti ilé-ẹjọ́ gíga àpapọ̀ kan ní ìlú Àbújá. Ìjọba àpapọ̀ tún sọ níwájú ilé-ẹjọ́ ọ̀hún ṣáájú àwọn afurasí náà Idris Omeiza, Alkozim Idris, Jamiu Abdulmalik, Abdulhalim Idris àti Muhammad Abubakar wà lára ikọ̀ agbésùmọ̀mí tábẹ́ ẹgbẹ́ Al-Shabab ní ìpínlẹ̀ Kogi. Onídàájọ́ Nwite ti ilé-ẹjọ́ gíga àpapọ̀ nílùú Àbújá ló ń gbọ́ ẹjọ́ náà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní báwo ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé? Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.